الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله على تجدد العافية وبقاء النعمة. الحمد لله عدد أيامنا التي لا نشكو فيها وعدد النعم التي لا نقصيها. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى. مستمعي الكرام، زينوا قلوبكم بالحمد والشكر والرضا، فرب السماوات والأرض يزيد الحامدين والشاكرين لنعمه عطاء كثيرا. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. اللهم لك الحمد حتى ترضى، ولك الحمد إذا رجيت، ولك الحمد بعد الرضا، ولك الحمد على كل حال. الحمد لله رب العالمين. اللهم يا من جعلت الصلاة على النبي من القربات، أتقرب إليك بكل صلاة صليت عليه من يوم النشأة إلى ما لا نهاية للكمالات. اللهم صل على سيدنا محمد صلاة تخرجني من الظلمات إلى النور، تخرجني من ظلمات الوهم والجهل، وتكرمني بنور الفهم، وتوضح لي الشكل حتى يفهم، إنك علام الغيوب. وعلى آله وصحبه وسلم تسليما. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí oore rẹ̀ tí ó dáwọ́ rẹ̀ dúró lára wa nígbà kan. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí oore àlàáfíà tá ń gbé lọ tá ń gbé bọ̀. Ọlọ́run ò dá wa dùbúlẹ̀ àìsàn. Ọlọ́run wa dúpẹ́. Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀ lórí oríṣiríṣi oore tó ṣe fún wa, tó ṣe pé tá a bá ní àjókòó ká máa kà á lé ní èjì, a lè rí ìkà tán. Oore rẹ̀ lórí wa ó pọ̀ tíyantíyan. Ọlọ́run wa dúpẹ́ wa màá lóore. Ọlọ́run o, ìwọ lọba tí ọpẹ́ yẹ, ìwọ lọba tọ́pẹ́ tọ́ sí. Ọlọ́run, bá a ṣe kéré mọ́ la fi dúpẹ́ yìí. Ọlọ́run dákun ṣe àlékún oore fún wa, kọ́pẹ́ wa kó lè pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Tó gbogbo ẹ̀yin tọ́lọ́run bá kádàrá pé kẹ́ ẹ máa rí mi, kẹ́ ẹ sì máa gbọ́ mi lásìkò tá a wà yìí, mo bẹ̀ wá, mo rọ̀ wá. Ọkàn ẹnìkọ̀ọ̀kan wà ní, ẹ jẹ́ ká fún ọkàn wa lọ́ṣọ̀ọ́, ká ṣe ọkàn wa lọ́ṣọ̀ọ́ pẹ̀lú ọpẹ́ dúdú fọ́lọ́run. Ká ṣe ọkàn wa lọ́ṣọ̀ọ́ pẹ̀lú ìmáa yin Ọlọ́run, pẹ̀lú gbígbà fún Ọlọ́run lérí gbogbo àrà tọ́lọ́run ọba bá fi wá dá. Ká máa wá bẹ Ọlọ́run ọba pé kó má fi wá dára tí ó dá, torí pé
ọlọ́run ọba tó dá sánmà tó dá ilẹ̀ ní ìmọ̀ ń ṣe àlékún oore fún gbogbo ẹni tí bá ń dúpẹ́. ọlọ́run a bẹ̀ ẹ́ ni a fi àwọn orúkọ rẹ̀ a fi bẹ̀ ẹ́. ọlọ́run o má jẹ́ kí oore rẹ̀ kó já lára wa nígbà kan. a wá tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ànábì tọ́lọ́run ọba rán sí gbogbo ayé tó sì jíṣẹ́ ẹni tó jẹ́ lájẹ́ pé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́ ẹjẹ́ tán ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run o àsàlátù tá a ṣe yìí a bẹ̀ ẹ́ ni ọlọ́run o wo ọlá àsàlátù yìí lọ́dọ̀ rẹ ọlọ́run o mú wa kó nínú òkùnkùn àìmà, mú wa kó nínú òkùnkùn pòkì. dákun ọlọ́run sọ wá di àyànfẹ́ rẹ. la hawla wala quwwata illa billahil aliyyil azim. tó a máa mọ̀ọ́rẹ́ fọlọ́ọ́rẹ́ ní àwọn tọ́lọ́run bá fi Sunna TV Yorùbá kẹ́. àwọn alájì wa Abdulrazak Saifuddin Àríkọ́ṣe, àwọn bàbá wa Musa Saifuddin Àríkọ́ṣe àti gbogbo àwọn ọmọ bàbá wa Alhaji Saifuddin Àríkọ́ṣe látòkè délẹ̀. ọlọ́run dákun dúkìá wọn èyí tí ń mí àti èyí tí ò mí, ọlọ́run dákun má jẹ́ kọ́wọ́ ọ̀bàjẹ́ ọ̀kan kan nínú gbogbo rẹ̀. wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. tó àwọn àfáà wa pàtàkì Dr. Abdulrahim Shitu Sani, ọlọ́run ọpọlọ tẹ́ fi ń tò ọlọ́run ò ní jẹ́ kọ́pọlọ náà dàrú. ọlọ́run o àlàáfíà ara yín ọlọ́run ò ní sọ di fíafíà. àlùbáríkà ara yín ọlọ́run jẹ́ ó máa lékún. bó ṣe lè wá wù kó pọ̀ tó ọlọ́run jẹ́ kí tàwọn ọmọ yín ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ọlá àti tóbi lọ́dọ̀ ọlọ́run. jama àwọn nǹkan la máa ń bá ń bí ní gbogbo ìgbà tá a bá wá. àwọn òṣìṣẹ́ Sunna TV ọlọ́run o iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ àdínì ni, torí tí ọba sí ti wọn táwọn ọba mójú tó ṣẹ́ wọn ẹ̀yin ẹ̀ lè wà nílé kẹ́ ẹ máa rí wa. ọlọ́run dákun àlàáfíà tó péye ọlọ́run bá jogún rẹ̀ fún gbogbo wọn. gbogbo àwọn àfáà lọ́kọ̀ọ̀kan tí wọ́n ti wá ń wá àyè yìí, gbogbo wọn lọ́kọ̀ọ̀kan wọn ọlọ́run o àlékún ìmánì àlékún ìmà ọlọ́run bá jogún rẹ̀ fún wọn. gbogbo ohun tí àbùkù lè wá sọ́ra rẹ̀ dà ọlọ́run má jẹ́ ó dọ́dọ̀ wọn. wala ti tóbi lọ́dọ̀ ọlọ́run. la hawla wala quwwata illa billahil aliyyil azim. tó ìhun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lélẹ́rí lẹ́nìí, mo kí àwọn àfáà wa Dr. Abdulrahim, mo tún wọn kí lẹ́ẹ̀kan sí. ìhun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lélẹ́rí lẹ́nìí, inna li nafsika alayka haqqan. gbogbo nǹkan tọ́lọ́run bá dá fún wa, gbogbo àwọn nǹkan ní lọ́kọ̀ọ̀kan àmánà ni wọ́n jẹ́ lọ́dọ̀ wa, tọ́lọ́run padà bí ẹnì kọ̀ọ̀kan wa bá a ṣe ṣe wọ́n gbà, bá a ṣe lò wọ́n gbà, bá a ṣe darí wọ́n gbà. àṣé ẹ̀mí tọ́lọ́run bá dá fẹ́nì kọ̀ọ̀kan wa, àṣé ara ẹnì kọ̀ọ̀kan wa, oríkèríkè ara wa, àṣé gbogbo wọn ni wọ́n ní ẹ̀tọ́ tó yẹ ká fún wọn. tó ìhun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lélẹ́rí lénìí, ara wa, ẹ̀mí wa, oríkèríkè ara wa, ẹ̀tọ́ wo ló yẹ ká fún un. ìhun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lélẹ́rí lénìí nìyí. ṣùgbọ́n tí ọ̀rọ̀ yìí tí ó fi wá yé wa dáadáa, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lásìkò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìṣẹ̀lẹ̀ yìí
ó ṣẹlẹ̀ sáwọn sàhábà ńláńlá méjì Salman àti Abu Darda. Bóyá tá a bá ṣàlàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ láàrin àwọn méjèèjì yìí, bóyá ihun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lélẹ́rí lẹ́nìí bóyá yóò yé wa dáadáa. Kódà ọ̀rọ̀ yìí Abu Juhayfa òun ló gba ọ̀rọ̀ ní wá fún wa. Jama, Abu Juhayfa fi ń yé wa pé akha an-nabiyyu sallallahu alayhi wa sallam bayna Salman wa Abi Darda. Jama, nígbà tí Ànábì délùú Madina, àwọn muhajiruna tí wọ́n tẹ̀lé Ànábì kó Mákà fi lọ Madina, àwọn tí wọ́n tẹ̀lé Ànábì kó Mákà fi lọ Madina, àwọn la máa ń pè ní al-muhajirun. Àwọn t'Ànábì lọ bá tí wọ́n gbàlejò Ànábì ní Madina, àwọn náà ni al-ansar. Tó àwọn muhajirun wọ́n dé Mákà, wọ́n dé Madina, nǹkan kan ò sí lọ́wọ́ wọn. Ẹlòmí ò ní ju aṣọ kan lọ, ẹlòmí ò lówó lọ́wọ́ nú wọn. Tó Ànábì wá so wọ́n pọ̀ mọ́ àwọn ansar, ó ṣe wọ́n lọ́mọ ìyá láàrin ara wọn. Nínú àwọn t'Ànábì sopọ̀ mára wọn níjọ́ náà, Salman àti Abu Darda. Ànábì so àwọn méjèèjì pọ̀, ẹ̀yin ẹ máa jọ́ ọmọ ìyá, ẹ máa ṣe ọmọ ìyá láàrin ara yín. Jama, níjọ́ tí ṣẹlẹ̀ yìí wá ṣẹlẹ̀, Salmanu ó lọ wo ọmọ ìyá rẹ̀ tí ń jẹ́ Abu Darda nílé. Nígbà tó délé, kò bá Abu Darda ilé, ṣùgbọ́n ó rí ìyàwó rẹ̀. Fara'a Darda mutabazzila. Ó wá rí ìyá Darda tí ń jẹ́ ìyàwó Abu Darda yìí, ó rí nínú aṣọ kan tó ṣe pé aṣọ ni ó wúlò. Aṣọ tó wọ̀, aṣọ ni kìí ṣaṣọ tá a gbọ́dọ̀ bá lára ìyàwó ilé, lára obìnrin tí ń bẹ lábẹ́ ọkọ. Aṣọ tó wọ̀ ọ̀dá. Salman wá ń bi ìyá yìí pé ìwọ ìyá wa, ma sha'nuk, kí ló dé tó wọrú aṣọ yìí? Aṣọ yìí ò yẹ, aṣọ yìí ò dáa, ìmúra tó mú yìí kò dáa. Ìyá yìí wá fún Salmanu, ó wá fún lésì. Ó ní akhuka Abu Darda laysa lahu hajatun fi dunya. Akhuka Abu Darda, ṣé o lọ́mọ ìyá rẹ̀ Abu Darda yìí kò kalẹ̀ ayé kún. Ayé ò jẹ́ nǹkan kan lójú rẹ̀. Kódà nínú riwaya mi, laysa lahu hajatun fi nisa. Ọmọ ìyá rẹ̀ Abu Darda, obìnrin ò wúlò lọ́dọ̀ rẹ̀, ó bá wọ aṣọ rírí. Abu Darda ò ka nǹkan kún mọ́. La ilaha illallah. Tó faja'a Abu Darda. Abu Darda yìí wá dé. Ìgbà tó dé, ó wá bá àlejò nílé. Ó bá ọmọ ìyá rẹ̀ Salman, ó bá nílé. Tó ó wá ṣàpọ́nlé àlejò. Fasọ́nà alahu ta'ama. Ó sáré ṣe oúnjẹ fàlejò rẹ̀. Ó sáré ṣe oúnjẹ fọ́mọ ìyá rẹ̀ Salman. Ìwọ́n sọ fún Salmanu pé kul fa inni sa'im. Ìwọ Salman, oúnjẹ ti délẹ̀ o. Ọya ẹ jẹun. Èmi ń bẹ nínú àwẹ̀, èmi nílé jẹun. La ilaha illallah. Ó ṣe oúnjẹ fọ́mọ ìyá rẹ̀ Salman. Ìwọ́n sọ fún pé òun ń bẹ nínú àwẹ̀, òun ò ní lè jẹun torí pé òun bẹ nínú àwẹ̀. Allahu akbar. Salman wá ń sọ fún pé ma ana bi akilin
hatta ta'kul sóòrò oúnjẹ tó gbélẹ̀ yìí èmi ò ní jẹ oúnjẹ ẹni títí dìgbà tí wọ́n náà jẹ bọ́ọ̀ bá jẹ èmi ní jẹ oúnjẹ yìí èmi nìkan kọ́ ní dáa jẹ fa akal nígbàtí Abu Darda gbọ́ bẹ́ẹ̀ ọjà àwẹ̀ ẹni níjọ́ náà ó wá jẹun ní pẹ̀lú ọmọ àyá rẹ̀ Salman torí pé àwẹ̀ tó gbà ní àwẹ̀ tàtà ní kìí ṣe àwẹ̀ ọ̀ranyàn. Ànábì sì ti fi yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé al-mutatawwi'u amiru nafsihi bọ́ bá gba ẹni tó gba àwẹ̀ tàtà àwẹ̀ tí kìí ṣe ọ̀ranyàn ọ̀gá ara rẹ̀ ló jẹ́ bó bá wù ó lè bá jẹ́ bó wù ó sì lè mú un dání. Jama tó níbi oúnjẹ Abu Darda ní òun ò ní jẹun Salman ní kó jẹun ó sì ọba àwẹ̀ rẹ̀ jẹ́ wọ́n jọ wá jẹun náà òun pẹ̀lú Salman tó Salman wá ń bẹ lọ́dọ̀ rẹ̀ títí ilẹ̀ ṣú Salman fẹ́ sun ọ̀dọ̀ ọmọ àyá rẹ̀ Abu Darda tó nígbàtí ilẹ̀ ṣú tó ní kálukú wọn àsìkò tó yẹ kí wọ́n dùbúlẹ̀ kí wọ́n sùn Abu Darda bá tún dìde lóní náfìlà yá òun fẹ́ yan náfìlà ha Salman wá ń sọ fún pé kèétí ìyá naam lọ sùn lọ dùbúlẹ̀ kó fi halílẹ̀ náà fanama Abu Darda ó sì gbọ́rọ̀ sí Salman lẹ́nu ọlọ dùbúlẹ̀ ọlọ fẹ̀yìn lélẹ̀ tó nígbàtí ó tún yá sáà Abu Darda bá tún dìde lórí náfìlà yá Salman ní kèétí ìyá lọ dùbúlẹ̀ lọ fẹ̀yìn lélẹ̀ la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam tó Abu Juhayfa tó gba ọ̀rọ̀ yí wá fún wa Abu Juhayfa fi ń yé wa pé falamma kana akhirul layl ǹgbà tó wá di pé òru pín sí ọ̀nà mẹ́ta tásìkò sàárì ń tó lọ qala Salman wá ń sọ báyìí kum al'an ìwọ Abu Darda àsìkò tó dìde ńlẹ̀ fasalli ya jami'a àwọn méjèèjì Salmanu àti Abu Darda àwọn méjèèjì ni wọ́n wá ṣe kìyàmù layli níjọ́ náà tó faqala lahu Salman wá ń sọ fún Abu Darda jama ibi tá ń lọ ládé yìí Salman wá ń sọ fún Abu Darda ó ní inna li rabbika alayka haqqan wa inna li nafsika alayka haqqan wa inna li ahlika alayka haqqan fa'ati kulli dhi haqqin haqqahu. Allah Abu Darda ọ̀nà ń gba àwẹ̀ Salmanu ní kó já àwẹ̀ ọjà nígbà tó di òru ó dìde ọ̀nà ń fẹ́ yan náfìlà Salmanu ní kèétí ìyá dé àgbálọ àgbábọ̀ lásìkò tí sàárì wá ń súnmọ́ bọ̀ tó Salman wá ń sọ fún Abu Darda pé dìde àsìkò náfìlà yá àwọn méjèèjì wá dìde wọ́n yan náfìlà ìgbà tí wọ́n wá yan náfìlà bùṣe Salman wá ṣe wáàsí fún Abu Darda ìwọ́n sọ fún pé inna li rabbika alayka haqqan ọba rẹ̀ tó dá ọba rẹ̀ Allah ó ní ẹ̀tọ́ tó yẹ kó fún jama ẹ̀tọ́ Ọlọ́run ọba tó yẹ kẹ́nìkọ̀ọ̀kan wa ká fún Ọlọ́run òun náà ni ìbádà ìjọsìn ká jọ́sìn fọ́lọ́run ẹ̀tọ́ Ọlọ́run ni tọ́lọ́run fẹ́ gbà lọ́dọ̀ wa
Salman ń sọ fún Abu Darda pé inna li rabbika alayka haqqan ọlọ́run bá ní ẹ̀tọ́ rẹ̀ tí ó gbà lọ́dọ̀ rẹ̀ o wa inna li nafsika alayka haqqan bákan náà ẹ̀mí rẹ̀ oríkèríkè ara rẹ̀ látòkè délẹ̀ òun náà ní ẹ̀tọ́ tó yẹ kó fún wa inna li ahlika alayka haqqan kódà àwọn ará ilé rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn náà ní ẹ̀tọ́ tí wọ́n gbà ìyàwó rẹ̀ òun náà ní ẹ̀tọ́ tí ó gbà lọ́dọ̀ rẹ̀ tó sì yẹ kó fún Salman ń sọ fún Abu Darda pé sórí gbogbo àwọn nǹkan tá a kà yìí gbogbo wọn ni wọ́n ní ẹ̀tọ́ tó yẹ kó fún wọn má fi ẹ̀tọ́ tẹnìkan dùn ún fa'ati kulla zi haqqin haqqahu fún oníkálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ má dàkan pọ̀ mọ́kan fún oníkálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ tó nígbàtí ilẹ̀ mọ́ Abu Darda'i ó wá lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́rọ̀jọ́ fànẹ́bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́rọ̀ fànẹ́bí Ànábì wa ń sọ fún un pé sọ́dakọ̀ Salman ọ̀rọ̀ tí Salman sọ fún ẹni òdodo ni Salman sọ jama kódà nínú rìwáyà míì a rí gbọ́ pé Ànábì ní inna Salmana afqahu mink ìwọ Abu Darda Salmanu ó ní àgbọ́yé ẹ̀sìn jù ọ́ lọ inna Salman afqahu mink Salmanu ní àgbọ́yé ẹ̀sìn ó ní jù ọ́ lọ kódà nínú rìwáyà míì laqad utiya Salmanu ilma Ànábì ní orí Salmanu Ọlọ́run ọba ti fún un ní pàápàá ìmọ̀ tó tọ́ lọ́lọ́run ọba fún Salman jama bá a bá wo ọ̀rọ̀ tá a sọ lẹ̀ yìí a rí pé nínú àǹfààní tó yẹ á mú nínú ọ̀rọ̀ yìí karahiyatu taklifi nafs ma la yutiku bil ibada jama nǹkan tẹ̀mí ò lè gbé kàbí ká kó ìnira bá ẹ̀mí ká kó ìnira bára wa tó nítorí ìbádà ìhun tá a kórìíra ni ìhun tá a fẹ́ ni gbogbo nǹkan ló násìkò rẹ̀ gbogbo nǹkan ló ní ẹ̀tọ́ rẹ̀ ìbádà násìkò má fi gbogbo ọjọ́ rẹ̀ fi gba àwẹ̀ fáwọn àsìkò kan gba àwẹ̀ kó o sì fáwọn àsìkò kan túnu kó má jẹ́ pé gbogbo òru ló fi máa yan náfìlà náfìlà míì tún bẹ lẹ́yìn náfìlà míì bẹ gbìyànjú yan náfìlà tọlọ́hun lásìkò tó yẹ kó yàn kó o sì yan náfìlà ìmíì tí mo sọ nìyàn lásìkò tó yàn ìbádà lòun náà jama nínú àwọn nǹkan tó yẹ kí a gbọ́yé nínú hadisi yìí i'ta'u kulli sahibi haqqin haqqahu wa 'adamu tadahul al-huquq ká fún gbogbo nǹkan gbogbo ohun tó ní ibi ẹ̀tọ́ gbogbo ohun tó ní ẹ̀tọ́ lọ́dọ̀ wa ká fún wọn lẹ́tọ̀ọ́ wọn ká má wá fi ẹ̀tọ́ tẹnìkan fi dùn ún oríkèríkè ara wa wọ́n ní ẹ̀tọ́ tí wọ́n gbà lọ́dọ̀ wa ojú tọ́lọ́wọ́n bá dá fún wa ó ní ẹ̀tọ́ tó yá fún etí wa ó ní ẹ̀tọ́ tó yá fún ọwọ́ wa ó ní ẹ̀tọ́ tó yá fún gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́n bá dá fún wa tọ́lọ́wọ́n bá ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa ní gbogbo rẹ̀ ló ní ẹ̀tọ́ tó sì yẹ ká fún wọn lẹ́tọ̀ọ́ wọn tá a gbọ́dọ̀ fi ẹ̀tọ́ tẹnìkan fi dùn a gbọ́dọ̀ fi ẹ̀tọ́ tẹnìkan kan fi dùn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV
ìmọ́lẹ̀ nínú súnà nàbí Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa súnà ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa súnà. tó jàmá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo nǹkan ló ní ẹ̀tọ́ tó yá fún a gbọ́dọ̀ fi ẹ̀tọ́ tẹnìkan dùn ún. ọ̀rọ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ láàrin Salmanu pẹ̀lú Abu Darda yìí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì wa ṣàlàyé ọ̀rọ̀ ni nígbàtí wọ́n kó ẹjọ́ wá bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹjọ́ sọ̀hábà ńláńlá ni Abdullahi ọmọ Amuru wọ́n kó ẹjọ́ wá bá Ànábì pé Abdullahi ọmọ Amuru yakumu layla kulla gbogbo òru ni Abdullahi ọmọ Amuru fi máa ń yan náfílà bí ilẹ̀ bá ti ṣú báyìí yóò bẹ̀rẹ̀ tó bá ti lè parí ìṣáyì yóò bẹ̀rẹ̀ kìyàmù layli ní títí ilẹ̀ ó fi má wa yasumu dahra kulla gbogbo ìgbà ní sì fi máa ń gbààwẹ̀ gbogbo ìgbà ní fi máa ń gbààwẹ̀ 365 jours sur 365 jours ni kò fìgbà kan já àwẹ̀ rí àwẹ̀ kan máa ń bà kan lọ́dọ̀ rẹ̀ ni. jama Abdullahi ọmọ Amuru odidi Al-Qur'ani ní máa ń parí lóru kan kílẹ̀ ó tó mọ́. ẹjọ́ ìwà lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Abdullahi ọmọ Amuru náfìlà ní gbogbo òru o gbogbo ìgbà ní gbà àwẹ̀ o odidi Al-Qur'ani ní máa ń ké lóru kan o. jama ẹ jẹ́ ká wà náà ká wò ẹni tó ṣe pé gbogbo òru ni ó fi yan náfìlà bí ilẹ̀ bá tún mọ́ inú àwẹ̀ ló wà odidi Al-Qur'ani kan ní máa ń ké lóru. ẹ dákun irú ẹni ìní ìjó lè ráyè ìyàwó ìbáàdà tó yẹ ó ṣe lára ìyàwó rẹ̀ ìjó lè ṣe. irú ẹni ìní ìjó lè ráyè àwọn ọmọ ìbáàdà tó yẹ ó ṣe lára àwọn ọmọ ìjó lè ṣe. nígbàtí wọ́n kó ẹjọ́ yìí lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì wa pé Abdullahi ọmọ Amur Ànábì wa ń sọ fún pé fala taf'al la taf'al má ṣe bẹ́ẹ̀ máa Abdullahi ọmọ Amuru má ṣe bẹ́ẹ̀. Ànábì wa kọ́ ní nǹkan tí ó ṣe. Ànábì ní kum wa nam ní àsìkò tó fi máa dìde lóru tó fi máa yan náfìlà sì ní àsìkò tó fi máa sùn. oorun sísùn ìfún ẹ̀mí ní ẹ̀tọ́ rẹ̀ ni. náfìlà yíyàn ìfún Ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ ni. ní àsìkò tó fi fún Ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ kó o sì ní àsìkò tó fi fún ara rẹ̀ ní ẹ̀tọ́ rẹ̀. torí pára tọ́lọ́run ọba jogún fún ẹ yìí o àmánà ni Ọlọ́run ó béèrè lọ́dọ̀ rẹ̀. wasum wa aftir ní àsìkò tó fi máa gbààwẹ̀ sì ní àwọn àsìkò kan tó fi máa túnu. gbogbo ìgbà kọ́ lèèyàn fi máa ń gbààwẹ̀ ó náwọn àsìkò kan tó fi máa gbààwẹ̀ ó sì náwọn àsìkò kan tó ṣe pé ó fi máa túnu. ààwẹ̀ gbígbà ìbáàdà ni ẹ̀tọ́ Ọlọ́run ọba ni. kọ́ wá túnú ni kọ́ jẹun kó mú nǹkan tó dáa ẹ̀tọ́ ara rẹ ni ẹ̀tọ́ ẹ̀mí rẹ ni. fún Ọlọ́run ọba ní ẹ̀tọ́ rẹ̀ kó o sì fún ara rẹ fún lẹ́tọ̀ rẹ̀. Ànábì wa ń sọ pé fa inna li jasadika alayka haqqan orí ara rẹ ní ẹ̀tọ́ tó yẹ kó o fún má fi ẹ̀tọ́ rẹ̀ dùn
ẹ̀tọ́ ara rẹ tó yẹ kó o fún un ní fún. wa inna li aynika alayka haqqan, kódà ojú rẹ báyìí òun náà nẹ́tọ̀ọ́ tó yẹ kó o fún ojú rẹ lẹ́tọ̀ọ́ rẹ̀. nǹkan tó dáa la máa ń fojú wa wò. tó o bá fojú rẹ fi wo nǹkan dáadáa o fún ojú lẹ́tọ̀ọ́ rẹ, o fún ojú lẹ́tọ̀ọ́ nìyẹn. ṣùgbọ́n tó o bá fojú rẹ wòwò kú wò ọ̀hánà ojú lẹ́tọ̀ọ́ rẹ nìyẹn. jama anabi wa muhammad sallallahu alayhi wa sallam, anabi wa ń sọ fún abdullahi ọmọ amuru pé wa inna li zawjika alayka haqqan, kódà ìyàwó rẹ tí ń bẹ nínú ilé rẹ ni òun náà ní ẹ̀tọ́ tó yẹ kó o fún. ìyàwó rẹ nẹ́tọ́ mọ̀nà tó yẹ kó o fún. ó lásìkò tó yẹ kó o wà pẹ̀lú ìyàwó rẹ. ó lásìkò tó yẹ kẹjọ máa gbé. àìmọ́ mọ ẹ̀tọ́ ìyàwó fún ìyàwó, àìmọ́ fún obìnrin ní ẹ̀tọ́ rẹ̀ ó dá ọ̀pọ̀lọpọ̀ lérú. agagado àwọn àfáà inú ìbádà la wà ní gbogbo ìgbà. ìyàwó ọmọ wa ronú, irú àgbákò ọkọ wo la wá fẹ́ báyìí. gbogbo ìgbà àwẹ̀ ni, bó bá tún dòru náfìlà ni. Ànábì ní kódà ìyàwó rẹ̀ ó ní ẹ̀tọ́ rẹ̀ tó yẹ kó fún. inna li zawjika alayka haqqan, fún ìyàwó rẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ torí ẹ̀tọ́ rẹ̀ ni fún. jama ẹ̀sìn wa ẹ̀sìn Islam ṣe àkólé kan ara tọ́lọ́wọ́n bá fún wa yìí. Islam ṣe àkólé kan rẹ̀ pípọ̀. báwo lára ni ó ṣe wà lálàáfíà? báwo ni ara mùsùlùmí ò ṣe ní kó ọ̀lẹ? báwo làìsàn ò ṣe ní fi ara mùsùlùmí ṣe bùgbé? Islam ní àkólé kan rẹ̀ pípọ̀. ìdí ni tó ṣe pé àwọn ẹ̀tọ́ kan ń bẹ tó yẹ ká fún ara. nǹkan mélòó kan fún wa. alákọ̀ọ́kọ́ nú àwọn ẹ̀tọ́ ni an yunazzifahu iza tasakha an-nadhafa. bọ́ ọ bá rí pé ara rẹ ti kó ẹ̀gbin, gbìyànjú kó ṣe ìmọ́tótó rẹ̀. bọ́ ọ bá rí pé ara rẹ rírí, nínú ẹ̀tọ́ tó yẹ kó fún ara ni pé lọ fọ̀ lọ wẹ̀. mùsùlùmí máa ń mọ́ ni. mùsùlùmí ò gbọdọ̀ jẹ́ olóòórùn abadan. mùsùlùmí ò gbọdọ̀ jẹ́ olóòórùn. bọ́ ọ bá rí pé ara rírí, lọ wẹ̀, fọ ara ni, ṣe ìmọ́tótó. má fi ọ̀bùn ara rẹ kàbí èérí ara rẹ má fi kó ìnira báwọn alábàágbé rẹ. bọ́ ọ bá lọ ṣàgbákò àwọn jálàbù kan kàbáwọn agbádá kan ní mọ́sálásí ọ̀dọ̀ yín lásùbà, la ilaha illallah. àwọn agbádá mi ń bẹ tó ṣe pé agbádá àsùbà nìkan ni wọ́n kì í fọ̀. bílẹ̀ bá mọ́ wọ́n kàn gbé ni tòun tóórùn rẹ̀. bọ́lọ̀ ń bá wá kádàrá pé kó dúró lẹ́gbẹ̀ẹ́ àwọn alágbádá bẹ́ẹ̀ ńjọ́ kan, la ilaha illallah, ó ṣàbámọ̀ kí ló dúró lẹ́gbẹ̀ẹ́ wọn sí. òórùn ní fàán, la ilaha illallah. Islam ò gbà wá láyé bẹ́ẹ̀. an-nadhafa, bọ́ ọ bá rí pé ara rẹ kó ẹ̀gbin, ara rẹ ti kó dọ̀tí, fúnra rẹ lálàáfíà lọ wẹ̀. ẹ̀tọ́ ara ni tó yẹ kó fún. jama wa an yuqawwiyahu idha da'uf. bọ́ ọ bá rí pé ara rẹ ń lẹ, ọ̀lẹ dé, ilẹ̀ dé, lílẹ̀ ó dé bá ara rẹ, faiblesse dé. nínú ẹ̀tọ́ tó yẹ kó fún ara ni pé wá ọ̀nà tára ni tí ó tún fi ní okun. wá ọ̀nà tára rẹ tí ó tún fi ní okun.
ẹ̀tọ́ ara ni tó yẹ kó fún. Ẹ̀tọ́ ara nígbà tó bá rí pé ara ń kó ọ̀lẹ bọ̀, gbìyànjú ọ̀nà tára ní tí ó padà tó fi ní agbára padà fún láwọn ọ̀nà halal. Jama, nínú àwọn ẹ̀tọ́ tó yá fún ara wa, an yut'imahu iza ja'a. Bọ́ ọba wa rí pé ebi dé, tẹ́bi bá dé, ebi ń pa ọ́, gbìyànjú fún ara rẹ lóúnjẹ, jẹun tó bí èèyàn bá fẹ́ wá jẹun, kó wá jẹun kó yó bámbám débi pé o ò ní lè wúlò fún nǹkan kan mọ́, ìjẹkújẹ nìyẹn. Inú rẹ pín sọ́nà mẹ́ta, apá kan kó jẹ́ tó ń jẹ, apá kan omi, apá kẹta òun ni kó fi máa mí. Ẹlòmíì jẹun, ikùn rẹ̀ wá yó bámbám débi pé mímí gan ìnira ni fún. Jama, nígbà tẹ́bi bá dé a máa ń jẹun ni o, ṣùgbọ́n má ṣàṣejù nípa oúnjẹ jíjẹ. Má ṣàṣejù nípa oúnjẹ jíjẹ, jẹun níwọ̀nba. Inú rẹ̀ ni má kó nira bá inú náà látara oúnjẹ jíjẹ, torí àmánà ni Ọlọ́run ó bí ọ mọ̀nà. Má kó dààmú bá inú rẹ̀ nípa àjẹkújẹ. Bá a bá wá wọnú àwùjọ tá a wà lénìí, a máa wá ráwọn ọkùnrin kan, la ilaha illallah, ẹ máa bìíra yí pé ṣé aboyún ní ń bọ̀ ní kàbíbò? Ọkùnrin sì ni wọ́n ti jẹjẹkújẹ títí àfi bí ẹni tó yún oṣù 6 ń bẹ́nu rẹ̀, èyí náà wáyọ banbanban, la ilaha illallah. Jama, lóòótọ́ bébí bá pa wá, ó yẹ ká fún inú lẹ́tọ̀ọ́ rẹ̀, ṣùgbọ́n tó o bá fẹ́ jẹun má jẹjẹkújẹ, bọ́ ọ bá fẹ́ jẹun mọ́ níwọ̀n, torí ẹ̀tọ́ ni tó o fẹ́ fún inú rẹ̀. Oúnjẹ tó sì jẹ kó jẹ́ halali. Bákan náà, an yuskiyahu iza atash. Bí òǹgbẹ bá dé, wá nǹkan tó dáa kó o mu. Kò sí nǹkan tó dáa ní mímu tó omi. Bóǹgbẹ bá dé, mú mi kó o fi rẹ òǹgbẹ. Gbogbo àwọn nǹkan míì láwọn nǹkan tọ́lọ́run ọba kọ̀ tẹ́ fi ń rẹ òǹgbẹ ẹni, ọ̀ràn lẹ́ ń dá níwájú Ọlọ́run o. Ọ̀ràn ni o, ọ̀rọ̀ padà débẹ̀. Tó nínú àwọn ẹ̀tọ́ tó yẹ ká tún fún ara wa, bọ́ ọ bá rí pé àárẹ̀ dé, òṣìṣẹ́ kan ló wá ń san tí pé àárẹ̀ ti wọlé, àwọn àfáà fi yé wa pé fúnra rẹ̀ nísinmi, torí pé ara tó ń lò ní àmánà ni ó rojọ́ bó ṣe lò níwájú Ọlọ́run. Bọ́ ọba wá ń lora tó rí pé ibi tí mo bá dé yìí, àárẹ̀ yìí fẹ́ pọ̀, sinmi. Ó gbọ́dọ̀ lo ara rẹ̀ nílòkílò. Bákan náà, nínú àwọn ẹ̀tọ́ tó yẹ ká fún ara wa, tó bá rẹ̀ bí àìsàn bá wá dé pátápátá, èèyàn máa ń wá ìwòsàn ni. Ó wá ìwòsàn fára rẹ̀, gba ọ̀nà tó tọ́, wá ìwòsàn fára rẹ̀ gbọ̀nà tó dáa. Àwọn míì délé ní nǹkan dé o, wọ́n kọ̀ wọ́n náà wọn ò ní mu ewé àti kọ̀mprimé ni àtàgbò ni àti nǹkan kan, wọ́n lè wọ̀ ní lọ́dọ̀ tàwọn àwọn ò ní mu. Ọlọ́run ọba lọba oníwòsàn, lóòótọ́ Ọlọ́run lóníwòsàn, ṣùgbọ́n ìwọ náà gbìyànjú
gbogbo àwọn nǹkan tánàbí ní á lò fún ìwòsàn ni ìwọ náà lò ó. má kó ìparun bẹ́mi ara rẹ lásán, gbìyànjú gbogbo àwọn ọ̀nà tá a máa ń gbà tọ́jọ́ na halali tá a fi máa ń wá ìwòsàn ni ìwọ náà wà tó jàmáà. Nítorí àlàáfíà fún ara, kára wa kó lè ní àlàáfíà, nítorí rẹ̀ lọ́lọ́run bá ṣe ṣe ètò ìmọ́tótó fáwa mùsùlùmí. A rí pé ìmọ́tótó ọ̀ranyàn ni fún mùsùlùmí. Ìmọ́tótó ara rẹ̀ gbọ́dọ̀ mọ́, torí pé ara ni àmánà ni. Ìmọ́tótó ààyè ibi tó ń gbé, ibi tó ti jọ́sìn, ṣe mọ́tótó rẹ̀. Kódà ìmọ́tótó aṣọ tó fẹ́ wọ̀ ọ̀ranyàn ni, torí pé ẹni tí ó bá mójútó ìmọ́tótó, àwọn àìsàn ò ní jìnnà sí. Ọlọ́run ọba wá ṣètò ìmọ́tótó fáwọn mùsùlùmí ń pé a máa mọ́ ni o. Ara tá a fún yín nì, ẹ jẹ́ kára nìkan máa mọ́ ní gbogbo ọgbà ó. Ẹ̀tọ́ ara ẹ fún nípa àmọ́tótó. Jàmáà, nínú àwọn nǹkan tó ṣe pé èèyàn gbọ́dọ̀ jìnnà sí, jíjìnnà sí nì yóò máa túmọ̀ sí pé o fún ara rẹ, o fún ẹ̀mí ara rẹ, o fún lẹ́tọ̀ọ́ rẹ̀. Gbogbo nǹkan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ pátápátá, ìbáà jẹ́ jíjẹ, ìbáà jẹ́ múmu, ká jìnnà sí. Bọ́ ọba ti jìnnà sí, o fún ara rẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ nìyẹn. Lápèjúwe, gbogbo nǹkan múmu, ìbáà wá jọ́tì, ìbáà jẹ́ sìgá, ìbáà jẹ́ igbó, gbogbo ọ̀nà, gbogbo ọkọ̀ tí gbó lè sọra rẹ̀ dà, gbogbo ọ̀nà tẹ́ lè máa gbà fi máa mú, mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí. Ọlá pé gbogbo ìgbà tó bá ti mú nì, ó kó nínú agbo àwọn èèyàn, ó wọnú agbo àwọn ẹranko, torí pé ọpọlọ tọ́lọ́run bá dá fún ọ, ó kó àárẹ̀ bọ́pọlọ rẹ̀. Jàmáà, ẹ̀yin ẹ̀rí ni gbogbo ọ̀mùtí láyé wọn kì í jìnnà sí ìyẹpẹrẹ, torí nígbà tó bá ti mutí kò sí ńbẹ̀ mọ́. Kódà ẹranko tún wúlò ju ọ̀mùtí lọ, torí nígbà tí mọ́tò bá ń bọ̀, ẹran tí ń bẹ lérí títì tó bá rí mọ́tò tí ń bọ̀ yóò yà ni. Ṣùgbọ́n bàbá tọ̀hún, bàbá ọ̀mùtí, nígbà tó ń bá rí mọ́tò tí ń bọ̀ yóò dúró ni, yóò ní kó máa bọ̀ wá, kò sí nǹkan tí ó ṣẹ̀, nǹkan ó sì ṣẹ̀ tó bá dúró. Jàmáà, ọpọlọ tọ́lọ́run bá fún wa, ká gbìyànjú ká tọ́jú rẹ̀, ká mójútó gbogbo nǹkan tí ó kó àárẹ̀ bọ́pọlọ wa, gbogbo nǹkan tí ó mú wa, tí ó kó wa kó lágbo èèyàn, tí ó wá sọ wá di ẹranko, a gbọ́dọ̀ jìnnà sí. Ọlọ́run ọba fi ń yé wa nínú Al-Qur'ani. Ọlọ́run ọba ní wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima wala taqtulu anfusakum. Ẹ gbọ́dọ̀ ṣekú para yín. Ìwọ tó ń mu sìgá, ó ń para rẹ díẹ̀díẹ̀ ni. Ìwọ tó ń mutí, ó ń para rẹ díẹ̀díẹ̀ ni. Ìwọ tó ń mugbó, ó ń para rẹ ni. Àti gbogbo àwọn nǹkan míì tèmi mọ̀ débi pé máa wá dárúkọ, bàbá onípàrágà, ó ń para rẹ ni. Ọlọ́run ọba ní òun Ọlọ́run, aláàánú sì lòun o. Ọlọ́run ní aláàánú lòun, oníkẹ́ náà lọ́lọ́run. Jàmáà, ẹ jẹ́ ká gbìyànjú gbogbo nǹkan tí ó kó ìdààmú bá ọpọlọ wa, gbogbo nǹkan tí ó kó ìdààmú bá ara wa, gbogbo nǹkan tí ó kó ìdààmú bá àlàáfíà wa, ẹ jẹ́ ká jìnnà sí.
torí tá a bá ní mùsùlùmí àwọn nǹkan mẹ́ta kan ń bẹ tó ṣe pé ó gbọ́dọ̀ wà lálàáfíà lára mùsùlùmí ká tó lè pè èèyàn ní mùsùlùmí. Àwọn nǹkan mẹ́ta kan ń bẹ tó ṣe pé àwọn nǹkan ni wọ́n wà lálàáfíà láfi pè ọ́ ní mùsùlùmí. Alákọ̀ọ́kọ́ jismun qawi, ara rẹ ó gbọ́dọ̀ jẹ́ ara tí ó wà lálàáfíà tí ó ní agbára dáadáa. Torí ṣé tó bá ní àlàáfíà tí ó lè dìde ńlé bóun lọ mọ́sálásí òun fẹ́ kírun, òun fẹ́ lọ kírun mọ́sálásí, gbìyànjú má kó ìdààmú bára rẹ, má bà àlàáfíà ara rẹ jẹ́, torí ara rẹ ni ó gbọ́dọ̀ wà lálàáfíà. Ẹlẹ́kejì aqlun qawi, ìlàkàyè rẹ òun náà gbọ́dọ̀ nágbára, ó gbọ́dọ̀ wà lálàáfíà. Gbogbo nǹkan tó ṣe, ìbáà jẹ́ jíjẹ, ìbáà jẹ́ mímu, tó fi kó ọ̀lẹ bá làákàyè rẹ ò gbọ́dọ̀ ṣe, torí àmánà ní làákàyè mọ̀nà. Ó padà rójọ́ rẹ, ó rójọ́ rẹ wájú Ọlọ́run. Ruhun qawiyya, kódà ẹ̀mí rẹ gangan òun náà gbọ́dọ̀ wà lálàáfíà, òun náà gbọ́dọ̀ wà lálàáfíà. Gbìyànjú kẹ́mí rẹ gangan kó lálàáfíà. Jàmáà, nínú àwọn nǹkan tó ṣe pé ó yẹ á tún mẹ́nu kàn, ó yẹ ká mẹ́nu bà nídìí oko àtàárọ̀ yìí, òun ni pé ẹ dákun ẹ sọ fún mi, igbá tó ti fọ́ kàbí àwo tó ti ya, ǹjẹ́ ìrònú ó lè tún gbà ní tòbí? Ǹjẹ́ ìrònú ó lè tún àwo tó ti ya, ǹjẹ́ ó lè tún àwo ni ó lè tún tòbí? Èsì rẹ̀ ni pé irọ́ ni. Bí igbá bá ti fọ́ ó ti fọ́ ni, ìrònú ò lè tún tò. Báwo bá ti ya àwo ti ya ni, ìrònú ò lè tún tò. Nínú àwọn nǹkan tá a fi máa ń kó àárẹ̀ bá ọkàn wa, tá a fi máa ń kó àárẹ̀ bá ara wa, ìrònú jẹ́ kan nú rẹ̀. Ẹ dákun ẹ sọ fún mi, obìnrin tọ́kọ rẹ̀ kú, kàbọ́kọ tíyàwó rẹ̀ kú, tí wọ́n ń ronú, ìjà ti gbọ́ rí pé nígbà tó wá ronú títí ọkọ ní sì dìde wọ́n tún báyé wọn lọ, ìjà ti gbọ́rù rẹ̀ rí? Irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Ìrònú ò ní nǹkan kan tó fẹ́ túnṣe lára rẹ̀, yóò tún máa bà nǹkan jẹ́ ni. Jàmáà, ẹ dákun ẹ jẹ́ á gbìyànjú ká mú ìrònú ká mú kó lára. Lóòótọ́ ni bí nǹkan bá délẹ̀, báwọn ìṣẹ̀lẹ̀ bá ṣe èèyàn ó ronú, ṣùgbọ́n ronú níwọ̀nba kó fi gbogbo rẹ̀ lẹ̀ lọ́lọ́run ọba lọ́wọ́. Àwọn àfáà fi ń yé wa pé min haqqi nafsika alayk alla taj'alaha mawtinan lil yas. Nínú àwọn ẹ̀tọ́ tó yẹ kó fún ẹ̀mí rẹ, òun ni pé má sọra rẹ di ibùgbé ìrònú. Má jẹ́ kí ìrònú kó fi ilé rẹ ṣe bùgbé. Má jẹ́ kí ìrònú fẹ́ fi ọ̀dọ̀ rẹ ṣe bùgbé. Bí ìṣẹ̀lẹ̀ kan bá dé, ronú níwọ̀nba, torí pé gbogbo nǹkan tí ń jẹ́ wàhálà láyé, gbogbo múṣkìlà nínú ayé rẹ, gbogbo rẹ ló ní solution. Kò sí nǹkan tí ń bẹ láyé tí ò ní solution. Kò sí. Àkọ́kọ́ solution fún gbogbo problem òun ni kéèyàn gbà fún kádàrá. Bí nǹkan kan bá dé, gbà pé kádàrá rẹ ni. Tọ́lọ́run bá fi ní kọ̀ọ̀kan ẹ̀ ní ìwọ náà lọ́yẹ ọkàn ló fi kàn ẹ́, kò ní kẹlòmíì. Jàmáà, àwọn àfáà fi ń yé wa nínú ọ̀rọ̀ wọn pé jìnnà sí ìrònú, torí pé gbogbo nǹkan tí ń le lójú rẹ nì, gbogbo rẹ náà ni ó padà dẹ̀rọ. La tay'as in kunta turidu an-najah ragma al-fashal hawil karrir al-muhawala maratan ukhra. Nígbà tó bá ń fẹ́ tó fẹ́ yege, ọlọ ìzàmẹ́ lọ́dún yìí, ìzàmẹ́ ni Ọlọ́run ọba ò jẹ́ kó gbà á, kò tí ì burú o. Má fi ìrònú bá ọkàn rẹ jẹ́, má kó bára rẹ látara ìrònú. Àwọn àfáà ni karrir
tún gbìyànjú ṣé ọdún yìí ni ó máa ṣe gbìyànjú tún múra lẹ̀ dáadáa bó bá dọdún tí ń bọ̀ ọlọ́run ó ṣe àwọn àfáàfin yé wa wọ́n ní la tayas má fi ronú bara rẹ jẹ́ o má fi ronú bọkàn rẹ jẹ́ o má fi ronú bà láfíà ara rẹ jẹ́ o torí àláfíà tọ́lọ́wọ́n bá fún ẹni àmánà ni o nínú àwọn nǹkan tó yẹ kó tọ́jú kó mójútó náà láláfíà o má fi ronú bà láfíà ara rẹ jẹ́ o torí pé fanasru qadim ìrànlọ́wọ́ ọlọ́run ọba fẹ́ dé tán ìrànlọ́wọ́ ọlọ́run ọba fẹ́ dé tán ẹlòmíì ronú títí àláfíà rẹ̀ bàjẹ́ nígbà táànú ọlọ́run ọba wá dé kòrá àláfíà lòmá jama ẹ jẹ́ ká jìnnà sí ìrònú nínú nǹkan tí máa ń ba àláfíà jẹ́ nínú àwọn ẹ̀tọ́ tó yẹ ká fún ara òun ni pé ká jìnnà sí ìrònú lóòótọ́ ni bí ìṣẹ̀lẹ̀ bá dé yóò ronú mọ níwọ̀nba kọ́ wá ju gbogbo nǹkan rẹ̀ fọlọ́run kọ́ ọmọ pé ọlọ́run ọba nìkan ní máa ń ṣe àwọn àfáàfin yé wa nínú ọ̀rọ̀ wọn pé la tayas min hayatin abakati kolbak má ronú má bara jẹ́ ìgbà gbé ìbànújẹ́ dọ́dọ̀ rẹ̀ ó wá ń sunkún ẹ̀mí rẹ̀ ń ṣoje wọ́n ní kò burú ṣùgbọ́n ihun tó máa sọ ni pé ọlọ́run o èyí tí ń bẹ lọ́dọ̀ mi tí ò dùn mọ́ mi yìí ọlọ́run dákun bá sọ ọ́ di dáadáa fún mi torí pé alhuznu yarhal bisajda jama ibi tá a fẹ́ parí wá sí wá sílé mi nìyẹn alhuznu yarhal bisajda walfarhatu yati bidawa alhuznu yarhalu bisajda ìbànújẹ́ ìhónú ìmá forí balẹ̀ fọ́lọ́run ọba ní máa ń lé lọ bí ìbànújẹ́ bá dé gbìyànjú kó rí pé sùjúùdù rẹ̀ ń pọ̀ síwájú ọlọ́run wàlfàràtù yáàtì ayé wàlfàràtù táàtì bí dáàwà ìdùnnú àdúà náà ni máa ń mú ìdùnnú wá ọlọ́run dákun máṣà ìgbàdúrà ẹni kọ̀ọ̀kan wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillahi alhamd. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah. Allahu akbar, Allahu akbar. Walillahi alhamd. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله الله الله
سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم
سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي